Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ẹ máa káàbọ̀ sórí ètò báyẹn. My brother, God bless you. Brother Olúwatóyìn Fádùgbà, God bless you. Ẹ ṣé gan. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, ẹ máa bá wa share ẹ̀. Àwọn àdúrà tá a fẹ́ gbà ní àṣálẹ́ yìí, ó jẹ́ àdúrà tó yẹ wípé kò sẹ́ni tí ọkàn, kò sẹ́ni tí àdúrà ti àṣálẹ́ yìí ọkàn. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Alágbára gíga o. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ẹ máa káàbọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, ẹ máa share ètò yẹn, ẹ máa share ẹ̀. Ìyá ológo, ẹ ṣé o. Ọmọ wa Esther David, God bless you. Emmanuel Ruatosin Ọ̀kẹ́, mo kí ọ, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun púpọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, ẹ máa bá wa share ẹ̀. A fẹ́ gbàdúrà, a ó gbọ́ àdúrà ìwọ̀ òru gànjọ́. Ní ìlú Nàìjíríà, ilẹ̀ ti mọ́ lọ́hùn báyìí. Ilẹ̀ ti mọ́, àwọn ti wà ní ọwọ́ ìdájí. Àwọn àdúrà yìí náà ó ṣe pàtàkì ní ọwọ́ ìdájí. Kò sí ìgbà téèyàn ò lè gbà á, torí àdúrà tó máa ṣe ìwọ àti èmi lóore ni àdúrà tòní yìí. Ẹ jẹ́ ká share ẹ̀. A fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká jẹ àǹfààní ẹ̀ ní àṣálẹ́ yìí. Ìdí ẹ̀ nìyẹn tí a fi fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó wà ní orí ètò yìí. Ẹ ṣé púpọ̀. Olúwa bùkún fún wa. Akínyẹmí Dáṣọ Olú, ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò. Olúwa ó ràn wá lọ́wọ́. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà. Àìkú mi kò yí Ọlọ́run nípò padà, torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà. Titus Abe, ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, ẹ máa bá wa share ẹ̀. Ẹ máa bá pe àwọn èèyàn wọlé. Bí ẹ ṣe ń ṣe yẹn, ẹ̀yin náà ń ṣe lára iṣẹ́ Olúwa nìyẹn, torí pé ọkàn kan tí ẹ̀yin náà bá jèrè fún Jésù. My deacon Olúwafẹ́mi Joseph Adéníyì, ẹ káàbọ̀ sórí ètò. Ètò yìí yóò ní agbára ní àṣálẹ́ yìí. Ó ṣe pàtàkì. Mo ní ìgbàgbọ́ wípé kò sí ẹni tí ó wà lórí ètò ní alẹ́ yìí tí ò ní rí ìbùkún kan pàtàkì mú. Èṣù gan ò fẹ́ ká wá sórí ètò lálẹ́ yìí, ṣùgbọ́n Ọlọ́run mú gbogbo ìdíwọ́ àti ìdènà kúrò. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà. Àìkú mi
kò yí Ọlọ́run nípò padà torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú kò yí Ọlọ́run nípò padà, àìkú mi kò yí Ọlọ́run nípò padà torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòní o, omi ara mi ń dúpẹ́. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Láyọ̀ Thomas, mo kí ẹ̀yin náà, ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn máa share ẹ̀, ẹ máa pe àwọn ọ̀rẹ́ yín wọlé kádìjọ wá jẹ adùn àdúrà ti àṣálẹ́ yìí. Àwọn kókó àdúrà tó ní ìtumọ̀ òun la fẹ́ gbà ní àṣálẹ́ yìí. Olórin kan sọ ó ní àdúrà ní ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run rìn. Bí a bá sì wo ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 17 ó ní ẹ máa gbàdúrà láìsinmi, ẹ máa gbàdúrà láìsinmi torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Àní omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòní o, omi ara mi ń dúpẹ́. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòní o, omi ara mi ń dúpẹ́. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòní o, omi ara mi ń dúpẹ́. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Ó dá mi sí ìdòní o, omi ara mi ń dúpẹ́. Lọ́jọ́ kan mo wà nílé mi, wọ́n bá gbé ọmọ kan wá sí ilé wa. Ọmọ yìí ti dákú rẹpẹtẹ. Ọ̀dọ̀ pásọ̀ náà gbé wá láago 2 òru. Wọ́n bá gbé ọmọ yìí wá. Ṣé ọ̀dọ̀ mi ní General Hospital ni? Ṣùgbọ́n aláàánú lọ́lọ́run. Ìgbà tí a gbàdúrà ìṣẹ́jú 5 wọ́n bá gbé ọmọ yìí, mo ní ẹ máa lọ sí General Hospital bá a ṣe gbàdúrà fún. Ìgbọ̀n dé General Hospital, dókítà wà nulẹ̀, ó lóun ò fẹ́ rí èèyàn kankan, emergency, ó lóun ò fẹ́ rí èèyàn kankan. Ẹ táwọn fojú ara wa rí Nàìjíríà nìyẹn o. Ó lóun ò fẹ́ rí èèyàn kankan. Wọ́n wá gbé èèyàn kan náà dé lálẹ́, ó gbẹ́ran mi, ẹran yẹn ó bọ́ síbi tí ó yẹ kó bọ́ sí. Emergency náà ni dókítà wà ń bẹ̀, ó lóun ò fẹ́ rí èèyàn kankan. Ẹni tó gbẹ́ran mi yẹn ó sì kú. Ṣùgbọ́n gbà tí ètò 2 hours ọmọ tí wọ́n gbé wá tó ti dákúran gbọdán, ọmọ bẹ̀rẹ̀ sí ní ṣeré. Kò sí ìtumọ̀ láti rí dókítà mọ́. Wọ́n padà lọ sílé wọn. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Kò síbi tí ọwọ́jà afẹ́fẹ́ àdúrà kì í dé. Ọjọ́ kan a lọ ṣe ìsọjí kan ní Ìṣẹ́yìn. A lọ ṣe ìsọjí kan ní Ìṣẹ́yìn. Ìsọjí yẹn ní agbára, ó ní agbára púpọ̀. Nígbà tí ó máa di òru, àwọn kan ládùúgbò bá tún sáré wá. Wọ́n gbé ọmọ kan dìgbà dé. Èmi ò sí nílé. Wọ́n bá gbálẹ̀kùn gbàgbà, ìyàwó mi ló wà nílé. Ó ní dádì ò sí nílé. Ó ní ṣùgbọ́n òró wà tí wọ́n ti gbàdúrà lé lórí. Anointing handkerchief kan náà wà tí bàbá wa náà ti gbàdúrà lé lórí. Wọ́n sì ta òró lé ọmọ yẹn lórí, wọ́n gbàdúrà fún ọmọ yẹn, jí ara ẹ̀ yá. Mò ń fún wa ní ẹ̀rí láti mọ̀ wípé kò sí ibi tí ọwọ́jà afẹ́fẹ́ àdúrà kò kí ń dé. Pé o láǹfààní láti wà lórí ètò yìí ní àṣálẹ́ yìí, Ọlọ́run máa yanjú ọ̀rọ̀ ẹ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ.
no wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Nígbà tá a wà ní children, tá a wà ní tá a sì jẹ́ èwe, tá a wà lẹ́kọ̀ọ́ tá a wà lọ́hùn nínú àwọn ọmọ Sunday school wa, nígbà tí wọ́n parí àwọn kan bá jí ọmọ yẹn gbé, ńgbà jí gbé wọ́n wá gbé lọ bìkan, wọ́n ti ṣe gbá ọṣẹ tí wọ́n fi ṣòwò sílẹ̀, wọ́n á ní tò ọ̀yá gbégbá yẹn kò gbèrú. Ọmọ yìí ní ó ní àwọn ìgbérù nǹkan báyìí ní chọ́ọ̀chì wa, àwa ìgbérù kí n kọ́wọ́ wa ò kí n kanrú nǹkan báyìí. Ó ní lórúkọ Jésù èmi ò gbé o. Wọ́n sì ń wò ó sì bójú wíńdò jáde. A ti ń wo ọmọ yẹn látàárọ̀ ṣùgbọ́n a rí ìrọ̀lẹ́. Agbára Ọlọ́run pọ̀ o, kò sẹ́ńtọ́ Ọlọ́run ò lè ṣèyanu fún. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi o, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi. Ọlọ́run yìí ga, Ọlọ́run yìí ga, Ọlọ́run yìí ga púpọ̀, Ọlọ́run yìí ga. Àní àrà rẹ, Ọlọ́run àrà, mo rọ́wọ́ rẹ nínú ayé mi. Ní 1982 èṣù gbìyànjú ó lòun pa mí ṣùgbọ́n lọ́ọ̀ nírọ́ kò tí ì tó àkókò. Àrà rẹ, Ọlọ́run àrà, mo rọ́wọ́ rẹ nínú ayé mi bàbá. Àrà rẹ, Ọlọ́run àrà, mo rọ́wọ́ rẹ nínú iṣẹ́ mi. Àní àrà rẹ, Ọlọ́run àrà, mo rọ́wọ́ rẹ nínú ayé mi. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Orin àdúrà lélẹ́yìí. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Olúwa o. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ bàbá. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Ọlọ́run mi. Àní pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Ọlọ́run òdodo. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Ìpè àwíjọ́, májẹ̀mú àfọ̀hún. Ìpè àwíjọ́, májẹ̀mú àfọ̀hún. Ọlọ́run ìràpadà o. Ìpè àwíjọ́, ìpè àwíjọ́, májẹ̀mú àfọ̀hún. Àní májẹ̀mú fẹ́ fọ̀hún sáyé rẹ lónìí. Ìpè àwíjọ́, májẹ̀mú àfọ̀hún. Ọlọ́run ìràpadà o. Ìpè àwíjọ́, ìpè àwíjọ́, májẹ̀mú àfọ̀hún. Ìpè àwíjọ́, májẹ̀mú àfọ̀hún. Ọlọ́run ìràpadà o. Ìpè àwíjọ́. Bú jáde fa ọ̀run ya. 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 Ọlọ́run ìpè yìí níbo ló wà o. Bú jáde wá fa ọ̀run ya. Bú jáde fa ọ̀run ya. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde. Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde.
ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde, ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde, ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́, ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde. Kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ pé mo ju aṣẹ́gun lọ. Olúwa mo dúpẹ́ wípé ọ̀tá mi ti wà ní ìgbèkùn ní àṣálẹ́ yìí. Ó yá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo. Olúwa mo dúpẹ́ pé mo ju aṣẹ́gun lọ. Olúwa mo dúpẹ́ wípé ọ̀tá mi ti wọnú ìgbèkùn ayérayé lọ. Ọlọ́run mi o, ọba jagun ṣẹ́gun òde ọ̀run, ọba tí jẹ́ mọ́ mi, ọba tí jẹ́ mọ́ mímọ́, ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ, ẹ ṣeun o. Olúwa ṣé o, Olúwa ṣé o. Ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde, ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde, ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde. Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́, ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Egungun gbígbẹ ẹ dìde, egungun gbígbẹ rẹ máa fọhùn láṣálẹ́ yìí. Egungun gbígbẹ ẹ dìde, àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ ẹ dìde, egungun gbígbẹ ẹ dìde, egungun gbígbẹ ẹ dìde, egungun gbígbẹ ẹ dìde o, egungun gbígbẹ ẹ dìde, àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ ẹ dìde, àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ ẹ dìde, iná ńlá máa bú jáde. Ẹ̀mí Ọlọ́run ò náwó agbára lórí ètò yìí ní àṣálẹ́ yìí. Ẹ̀mí mímọ́ ò náwó agbára jáde. Olúwa fọ̀hún agbára jáde. Ẹ̀mí mímọ́ fọ̀hún agbára jáde ní àṣálẹ́ yìí. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde, ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde o, ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde, ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde o, ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́, ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́, ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Iná ńlá wọnú mi lọ, iná ńlá wọnú mi lọ, iná ńlá. Kọ́kọ́ gba gbólóhùn àdúrà yìí. Ó ní Olúwa o, nínú àdúrà tí mo fẹ́ gbà lálẹ́ yìí, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù ó fọ̀n fún mi. Ìkóríta tí ọ̀tá ti fẹ́ dá mi lẹ́bi, tí ọ̀tá ti fẹ́ fi ẹ̀sùn kàn mí, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù dá mi láre. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó fọ̀n fún mi ní àṣálẹ́ yìí. Nínú àdúrà yìí, Olúwa jẹ́ káàánú dìde nítorí ọ̀rọ̀ mi ní àṣálẹ́ yìí. Olúwa gbẹ́jọ́ mi rò ní àṣálẹ́ yìí. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù, Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run, jẹ́ kí àánú fọ̀n fún mi ní àṣálẹ́ yìí lórí àdúrà yìí. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù fọ̀n fún mi nínú àdúrà yìí ní àṣálẹ́ yìí. Jẹ́ kí àánú kó dìde fún mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Ìkóríta tí ọ̀tá ti ń sọ̀rọ̀ òdì sí mi, ìkóríta tí ọ̀tá ti ń fẹjọ́ mi sùn, ìkóríta tí ọ̀tá ti ń dá mi lẹ́bi, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù dá mi láre. Àánú kó fọ̀n fún mi, àánú kó fọ̀n fún mi ní àṣálẹ́ yìí. Jẹ́ kí àánú fọ̀n fún mi. Jésù Olúwa wa. Iná ńlá wọnú mi lọ, iná ńlá wọnú mi lọ, iná ńlá. Mo fẹ́ gbàgbára o, iná ńlá wọnú mi lọ, iná ńlá. Mo fẹ́ gbàgbára o, iná ńlá wọnú mi lọ, iná ńlá. Mo fẹ́ dá ṣẹ́gun o, iná ńlá wọnú mi lọ, iná ńlá. Ojú mi gbàgbára, ẹnu mi gbàgbára, ìwọkàn mi gbàgbára, kó má ṣe rẹ̀ ọ́ o, gbàgbára. Ojú mi gbàgbára, etí mi gbàgbára, ìwọ ara mi gbàgbára, kó má ṣe rẹ̀ ọ́ o, gbàgbára. Wá gbàdúrà. Olúwa dáná agbára sínú ayé mi. Agbára ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Àṣẹ iná ẹ̀mí mímọ́, àṣẹ mọ́rin mi fín, àṣẹ mọ́ bá mi jà lójú ayé, àṣẹ mọ́ bá mi jà lójú oorun, àṣẹ àti agbára tí àṣà sí ayé kan ọ̀ràn, ẹ má gbé wọ̀ mí. Ó yá sọ di àdúrà. Olúwa ró mi ní agbára ní àṣálẹ́ yìí. Ẹ má ró mi ní agbára, agbára tí ayé ò lè dojúkọ, agbára mọ́rin mi fẹ́, agbára tí ọ̀tá kò lè rí mú. Olúwa gbé wọ̀ mí. Jésù Olúwa wa. Ohun tá a fẹ́ dojúkọ lónìí nínú àdúrà, òun náà ni dídojúkọ ogun àlá, àlákàlà, ogun àlá
àlá jẹ́ ọ̀nà kan, ọ̀nà ìbánisọ̀rọ̀ àti àfihàn ohun tí ó ṣẹlẹ̀ nínú ayé kan tí a pè ní ẹ̀mí, nínú ayé tí a pè ní ẹ̀mí. Ṣé ẹ rí àlá? Ó jẹ́ ẹ̀bùn tí Ọlọ́run fún gbogbo ènìyàn, bóyá o born again o born again o, wà lálàá wàá sá lálàá. Ẹlòmíì ní òun òye lálàá, ẹni tí ò bá ń lálàá ogun ni o àbò ọmọ ń lálàá o máa ń gbàgbé ẹ̀, ogun ńlá ni, spiritual blindness nìyẹn. Àwọn ọ̀tá ti rí wípé àṣírí kan tú sí ọ lọ́wọ́, wọ́n sì fẹ́ fọ́ ojú ẹ̀mí wọn, wọ́n fi àwọn kan kọ́fà ẹ̀, wọ́n fi kọ́fà ẹ̀ nínú ẹ̀mí. Àwọn àṣírí kan ń bẹ tá a fẹ́ tú jáde lórí ogun àlá, lórí ogun tí ń jani nínú àlá. Láti ṣe rí gbogbo tí ń ṣẹlẹ̀ lójú ayé yìí, ó kọ́kọ́ máa ṣẹlẹ̀ lónú ìran náà, yóò kọ́kọ́ ṣẹlẹ̀. Ẹlòmíì á kàn rí pé òun kàn, mo ti rẹ ẹni tó jẹ nǹkan lójú oorun, ó jẹ wọ́n kàn fún ní nǹkan jẹ báyìí lójú oorun, ó sì dojú ayé, inú bẹ̀rẹ̀ sí ní run, ọwọ́ á bẹ̀rẹ̀ sí káàkiri, kò síbi tí ò dé, lọ́tún lósì, fódìdí ọ̀pọ̀lọpọ̀ ọdún. Síbẹ̀síbẹ̀ kínní yóò san, at the end of the day ibẹ̀ ló gbà lọ. Tó tí èèyàn bá lálàá, àlá jẹ́ nǹkan tí o gbọ́dọ̀ káràmásìkí sí, tí o gbọ́dọ̀, torí pé ó jẹ́ àwọn ọ̀nà tí Ọlọ́run fi máa ń fi àṣírí hàn. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú Bíbélì tó yẹ pé wọ́n lálàá, ṣùgbọ́n wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ tó nípọn, wọ́n gbé ìgbésẹ̀ tó péye. Somebody like Nebukadnezari ń gbò lálàá kan, ó pe gbogbo àwọn amòye jọ, kò sí tó lè sọ túmọ̀ rẹ̀, ó wá fún gbèdéke, bẹ́ẹ̀ bá sọ túmọ̀ àlá yìí wọ́n pa yín dànù ni. Kí lẹ wàá lò fún? Ẹ pèrè ayé wò lé ẹ̀ríran. Ó lóun ti ẹ̀rántí ẹ̀ mọ́, ṣùgbọ́n òun fẹ́ tí ó sọ ìtumọ̀ àlá yẹn, tí ó sì sọ àlá yẹn gan, ó lóun mọ̀ pé òun lálàá yẹn, àlá yẹn sì ń dààmú ọpọlọ òun, ṣùgbọ́n òun ò rántí mọ́. Torí ẹ̀ ló wá pé gbogbo àwọn awòràwọ̀, gbogbo àwọn astrologers pátápátá ló pè wọ́n jọ, wọn kò rí gangan tó lè ṣe, ṣùgbọ́n tẹ́mi Ọlọ́run bẹ lára ẹ̀, gẹ́gẹ́ bí Dáníẹ́lì, ó ló sọ ìtumọ̀ àlá yẹn, ó sọ ìtumọ̀ àlá yẹn fún ọba. Ṣé ẹ mọ̀, ǹjẹ́ rántí Jósẹ́fù? Orí àlá ló ti bẹ̀rẹ̀, mo rí ìtì kan, ó sì tóbi, àwọn ẹ̀tì yòókù wọ́n sì ń forí balẹ̀. Ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rí láti inú àlá ló ti ń rí ìran yẹn, ó sì wá sí ìmúṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ dààmú ló là kọjá, ṣùgbọ́n ìran kan wà tọ́lọ́run fún. Èṣù ò fẹ́ kó débẹ̀, ìdààmú pọ̀, ṣùgbọ́n at the end of the day, pẹ̀lú bó ṣe dúró ti Ọlọ́run, torí pé ó dúró ti Ọlọ́run, àlá yẹn wá sí ìmúṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo èèyàn tó ríran ayọ̀, tó lálàá ayọ̀ ló múṣẹ. Díẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wá sáyé, ọ̀pọ̀lọpọ̀ mú ìlérí àyànmọ́ṣẹ, ọ̀pọ̀lọpọ̀ kò mú ìlérí àyànmọ́ṣẹ. Ṣé rí ọ̀nà pàtàkì mẹ́ta gbòógì òní àlá ti máa ń wá. Àlá ọmọ ń wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá fẹ́ tọ́yàn, tọ́lọ́run fẹ́ ṣe amọ̀nà èèyàn, Ọlọ́run fẹ́ sọ pé gbà báyìí, mọ́ lọ báyìí. Bí àpẹẹrẹ, tá bá wọnú iṣẹ́ àwọn àpọ́sítélì, ìgbà tí Paul lójúran rẹ̀ ẹnìkan ń pè ẹ máa bọ̀, ẹ wá ràn wá lọ́wọ́ ní Macedonia, ẹ máa bọ̀ ní Macedonia. Gbàtí wọ́n jí láàárọ̀, àwọn gbàgbọ́ wípé Ọlọ́run fẹ́ káwọn lọ sí Macedonia ni wọ́n sì lọ ọbẹ̀, wọ́n jèrè ọkàn fún Ọlọ́run. Oríṣiríṣi ọ̀nà òun lọ́lọ́run máa ń lo àlá láti bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀, láti fi ìtọ́ni. Àlá míì tún máa ń wà nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a dì sọ́kàn. Bíbélì sọ fún wa, ó nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òní àlá ti máa ń wá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nǹkan tó rò lọ́kàn, bóyá o bínú sí èèyàn, ọba àyàn kan jà, ọwá lálàpẹ́ ni ẹ ń lé ọ ìlú àlá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láàlè kàkún. Àbí iṣẹ́ tó ń ṣe ó kún ẹ lọ́kàn débi wípé ẹlòmíì wà, bóyá òun kàwé lọ́wọ́ fún exam, lójú àlá yẹn o tún sáà tún rí pé òun kàwé, òun ṣe gbogbo ẹ̀. Àlá kan míì tún wà èyí tó jẹ́ wípé ipa kẹta òní àlá èyí tó wá láti ọ̀dọ̀ Sátánì, tí èṣù máa ń lò láti fi jẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níyà látojú àlá. Èṣù ti ajáàkì destiny ẹlòmíì látojú àlá. Èṣù ti pa lójúran, wọ́n ti manipulate ayé ẹlòmíì, ayé yẹn ò gún régé mọ́. Nípa àlá, Ọlọ́run máa ń fi àwọn nǹkan tó ṣe pàtàkì hàn wá. Bẹ́ẹ̀ náà ni agbára òkùnkùn náà ni wọ́n máa ń ti ojú àlá ṣe àwọn ọṣẹ́ burúkú. Bí a bá wo ìwé Mátíù orí 13 ẹsẹ̀ 25, Mátíù orí 13 ẹsẹ̀ 25, ó ní ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó sì fún èpò sáàrin àlìkámọ̀. Nígbà tí ènìyàn sùn,
ọ̀tá wá á sì fún èpò sí àárín àlùkámọ̀, á bà nǹkan rere jẹ́. Nígbà tó ń bọ̀ wá sílé ayé, ó ní àwọn àyànmọ́ kan ètí Ọlọ́run ti gbé fún ọ, kò sẹ́ni tí ń bẹ láyé yìí, kò sẹ́ni tí ń bẹ láyé ìtọ́lọ́run ò pín ire mọ́, kò sẹ́ni tí ń bẹ láyé ìtọ́lọ́run ò yan nǹkan re mọ́. Ṣùgbọ́n ọ̀tá wá á bà nǹkan re yẹn jẹ́, á bà nǹkan re yẹn jẹ́. Nígbà tá a wà níléèwé, to the glory of God, oríṣiríṣi courses là wá ṣe o. Mo ṣe accounting ìdánwò, mo wá ṣe kan tá ń pè ní Yorùbá and communication èyí tó jẹ́ pé agboyè BA níbẹ̀, agboyè BA nínú Yorùbá and communication. Wọ́n á kọ́ wa dé ìkóríta kan níbi tí nípa odù Ifá. Ẹ má bínú torí pé ayọ́lò ní o, ayọ́lò ní. Ó ní ó wá ń ṣàlàyé nípa àwọn ẹ̀dá kan tó wá sáyé, wọ́n ń pè wọ́n ní ajogun mẹ́jọ. Wọ́n ní àwọn ènìyàn wọ́n láwọn ń bọ̀ wá sí sàlú ayé. Olódùmarè ní kílẹ̀ ń bọ̀ wá ṣe láyé, wọ́n láwọn ń bọ̀ wá lówó, àwọn ń bọ̀ wá bímọ, àwọn ń bọ̀ wá gbélé ayé ṣe ń rere. Ọlọ́run fàṣẹ sí i. Wọ́n ní àwọn ènìyàn, ìyẹn ni pé àwọn ajogun wọ̀nyí àti àwọn tẹ̀yìn ń pè ní àwọn ẹ̀jẹ̀ alẹ́yẹ, àwọn náà sọ pé àwọn ń bọ̀ wá sí sàlú ayé. Olódùmarè kílẹ̀ ń bọ̀ wá ṣe, wọ́n láwọn ń bọ̀ wá bá ṣe ọmọ èèyàn jẹ́. Ní pé gbogbo nǹkan tí èèyàn sùn, yẹn ni pé bẹ́ẹ̀lì náà dẹ́ sọ fún wa wípé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fún èpò sáàrin àlìkámọ̀. Ìyẹn lẹ́sẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológun ti pé gbogbo ìran tí àwọn àsọtẹ́lẹ̀ tí mò ń gbọ́ báyìí ní ẹni màá rí, báyìí ni ó ṣe wá rí tí gbogbo ẹ̀ wá dàrú báyìí. Ó ti ṣe dé nítorí pé kí ni èṣù fúnra rẹ̀ ó fún èpò sáàrin àlìkámọ̀. Ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fún èpò sáàrin àlìkámọ̀, ó sì bá tirẹ̀ lọ, òun bá tirẹ̀ lọ. Nígbà tí ènìyàn sùn, ọ̀tá gba aṣọ ògo lára ẹlòmíì, aṣọ ògo tó gbé wá sáyé, á sì gbé aṣọ ẹ̀gbin wọ̀ lọ́rùn, á gbé aṣọ ẹ̀gbin wọ̀ lọ́rùn nígbà tí èèyàn bá sùn nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ í máa ń fi ìran hàn. Ẹ já lọ sínú ìwé Jóòbù orí 33. Ẹ já lọ sínú ìwé Jóòbù orí 33. A fẹ́ gbàdúrà lórí àwọn àlá láṣálẹ̀ yìí, àbí ní ìdájí ni ìwọ wà. A fẹ́ gba àwọn àdúrà tó nípọn. Má jẹ́ kó oorun kó sùn ọ́ o, má jẹ́ kó kún ọ, torí ẹ̀ la ṣe kọ àwọn orin kan tá a pé ojú mi gba agbára. Ojú ẹ̀ jẹ́ kó gba agbára báyìí, etí rẹ̀ gan jẹ́ kó gba agbára, kó lè gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ bá ọ sọ, kó lè gbọ́ ìtọ́ni tí Ọlọ́run fẹ́ fún ọ. Ọlọ́run máa bẹ́ lòmíì sọ̀rọ̀ kílẹ̀ ò tó mọ́ lónìí. Ọlọ́run fi ìran kan hàn ènìyàn, ẹlòmíì tí a ti fọ́ lójú nínú ẹ̀mí. Ọlọ́run fẹ́ ṣí àwọn yẹn, ó fẹ́ ṣí kúò nínú ojú rẹ̀, ó rí ìran. Ẹlòmíì àní àìmọ̀ ìlàlà, ogun ńlá ni tó kì bá lálà, spiritual blindfoldness ni, wọ́n ti fọ́ ìfọ́jú ẹ̀mí ni. Ẹlòmíì ò gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run mọ́, ẹlòmíì ò gbọ́ mọ́ látọ̀dọ̀. Ìjọ́ wo ló ti gbóhùn Ọlọ́run gbẹ̀yìn? Ìjọ́ wo lọ́lọ́run ti bá ọ sọ̀rọ̀? Lọ sí abẹ́ni, tá a bá máa lọ sí abẹ́ni, tá a bá máa sọ ń pa gbígbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìdí tó ò fi gbọ́, níjọ́ tí Ọlọ́run ti bá ọ sọ̀rọ̀ gbẹ̀yìn, ohun tí Ọlọ́run sọ fún ọ, ó kọtí ikú sí, ọ̀gbọ́ràn sí. Bọ́lá bá báyàn sọ̀rọ̀ tí ò bá gbọ́ràn sí nǹkan tọ́lọ́run sọ, Ọlọ́run ò yé jiyàn, òun náà ara páàkì tiẹ̀, aláìgbọ́ràn kúkú ni. Ohun tọ́lọ́run sì kórìíra jù náà ni àìgbọ́ràn náà sì ni ẹ̀ṣẹ̀. So ní àkọ́kọ́ kọ́kọ́ gbọ́ràn sí Ọlọ́run. Bá wá wà lórí ìlà yìí tó ti fi ayé ẹ fún Jésù, ìgbọ́ràn àkọ́kọ́ tó ń láti kọ́kọ́ ní ni wípé kò ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa rẹ, gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Ẹ jẹ́ á lọ sínú ìwé Jóòbù orí 23. Á ka ẹsẹ̀ 14 sí 15. Job chapter 33 from verse 14 to 16. Ẹ máa gbọ́ o. Ó nítorí pé Ọlọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àní lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n ènìyàn kò róye rẹ̀. Nínú àlá lé ojúran òru, nígbà tí oorun èjìká bá kun ènìyàn lọ ní ìsùnyẹ́ lórí ibùsùn, nígbà náà ní sí etí ènìyàn á sì fi èdìdí dí ẹ̀kọ́ wọn. Ní ìgbà tó o bá sùn, Ọlọ́run á bá ẹ sọ̀rọ̀. Bó bá tiẹ̀ ní gbogbo ẹ̀bùn pátápátá, tó ò ní ẹ̀bùn kankan ní gbogbo ẹ̀bùn mẹ́sẹ̀ẹ̀sán, ẹ bá bèrè nípa ẹ̀bùn ẹ̀mí mímọ́, kò sí àlá lílá ń bẹ̀, ẹ jẹ́ kó yé wa. Wọ́n bá bèrè lẹ́yìn kan bá pé ìránṣẹ́ wa ní pé kí la àwọn ẹ̀bùn ẹ̀mí, tó bá bèrè sọ àlá lílá ò sí ń bẹ̀, ṣùgbọ́n ìran wà ń bẹ̀.
ìran wà ń bẹ. A lọ sí ìhà abẹ́hùn lónìí, lọ sí ìhà abẹ́hùn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè la lè béèrè tá a bá gbé ọ̀pọ̀lọpọ̀ sórí ìbéèrè ńsìn tó lóun ti gbẹ̀mí mọ́ tipẹ́, òun ti kọ́ theology. Tá a bá béèrè àwọn ìyàtọ̀ kan láàrin àwọn ẹ̀bùn yẹn, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní lè ṣàlàyé ẹ̀, wọ́n á kàn máa gbé fúnra wọn ni. Ẹ jẹ́ ká farabalẹ̀ máa kọ́ bíbélì wa. Ìdí ẹ̀ nìyẹn, constitution wa ni bíbélì. Tí a bá sì gbàdúrà tó lọ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, dájúdájú àdúrà yẹn á ti àṣẹ, àdúrà yẹn á gbà, àdúrà yẹn ó di dandan kó gbà. Nígbà tá a bá gbà á gẹ́gẹ́ ó ní orí ibùsùn rẹ Ọlọ́run á bá ẹ sọ̀rọ̀. Jacob ń bo lọ́lọ́run ti farahàn, ojú àlá ni, ibi tó ti ẹ̀sùn gan àpáta ó rọ́pò òkúta ṣe rọrí rẹ̀, síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá sọ̀rọ̀. Kí ló dé tí wọ́n sùn lórí bẹ́ẹ̀dì tí ẹranko burúkú ń lé ọ? Kí ló ṣe tó sùn lórí ibùsùn tó ṣí èsì sórí tó jẹ́ pé kìnìún ló tún yọ sí ọ, tó jẹ́ pé àárín aginjù lọ bára rẹ̀? Ó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin ìwọ àti Ọlọ́run. Ó ní í ṣe pẹ̀lú bíbá Ọlọ́run làjà. Ó ní ṣíṣe láti yọ̀ǹda ayé rẹ fún ẹni tí ó lè bá ọmọ nèjì rẹ̀ dáadáa, tí ogun àlákàlà yẹn ó fi ṣẹ́ pátápátá. Ayé máa ń fi àlákàlà yọ ènìyàn lẹ́nu. Àwọn kan wà, agbára kan wà tí máa ń sponsor àlá búburú. Gbogbo ẹ̀ náà la máa gbàdúrà lé lórí ní àṣálẹ́ yìí, bó dẹ̀ jẹ́ òwúrọ̀ ni. Ẹ jẹ́ ká tún lọ sí inú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 16 ẹsẹ̀ 9. Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 16 ẹsẹ̀ 9. Acts of Apostles chapter 16 verse 9. Ẹ jẹ́ á wo ohun tó wí fún wa. Ó ní ìran kan sì hàn sí Paul ní òru. Ọkùnrin kan ará Makedonia dúró, ó sì bẹ̀ ẹ́ wípé rékọjá wá sí Makedonia kí o sì ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ tó tẹ̀lé. Nígbà tí ó sì rí ìran náà lọ́gán, àwa múra láti lọ sí Makedonia. A gbà sí pé Olúwa ti ń pè wá láti wàásù ìrere fún wọn. Oríṣiríṣi ọ̀nà l'Ọlọ́run máa fi ń tọ́ àwọn ọmọ rẹ̀. Ó lè fi ìran hàn, ẹlòmíì ń gbàdúrà iṣẹ́ wo ni kí n ṣe, Ọlọ́run á dẹ̀ tọ́ ẹ. Tó o bá fọkàn sí dáadáa, Ọlọ́run á tọ́ ẹ. So àlá ó jẹ́ ọ̀nà ìbánisọ̀rọ̀ nínú ayé kan tí a pè ní ayé ẹ̀mí. Ayé ẹ̀mí, ìgbé ayé kan wà tá tẹ́ni tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí ó pọ̀ ju tá à ń rí lójú ayé lọ. Báyé èèyàn bá dá yóò kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀mí náà. Bí èèyàn bá lùsì ògo ẹ̀ yóò kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀mí náà. Bí èèyàn bá rí ògo lò láyé yóò kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀mí náà. Nínú ẹ̀mí ni ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹlòmíì torí pé spiritual eyes ẹ ti wà blindfolded, kò lè rí, kò tiẹ̀ ní lálàrí. Bóyá ìran kan, iṣẹ́ kan, ìgbésẹ̀ kan l'Ọlọ́run fẹ́ kó gbé ni wọ́n ti block ẹ̀. Ara ń tí agbára òkùnkùn tó fi máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ní Kristi. Ẹlòmíì ní Kristi ṣùgbọ́n kò ráàyè àti gbàdúrà. Ẹlòmíì èèbó ni ó mọ fọ̀nfọ̀nránfọ́n, yàgò máa ṣe èèbó ni, yàgò máa ṣe èèbó, kò check ayé ẹ o, kò ní time fún àdúrà, kò ní time fún àdúrà. Ẹlòmíì á tiẹ̀ mú àdúrà ní yẹpẹrẹ. Ẹnìkan tiẹ̀ sọ fún ọ̀sẹ̀ ìdìbò lọ́jọ́ kan, ó ní Kristi tí gbogbo kẹlẹ́ fi gbàdúrà ni, àdúrà kí ló dé? Gbogbo nǹkan ni. Tó bá dáa fún ẹ gbàdúrà, tó bá kù díẹ̀ káàtó gbàdúrà. Nǹkan tó fẹ́ fi ọwọ́ ara ẹ̀ ṣe tó yẹ pé ìwọ gan ló gbọ́dọ̀ fọwọ́ ara ẹ̀ ṣe tí ó fi ṣe gbàdúrà ń pa ẹ̀. Torí pé kí ni in tó fẹ́ ṣe yẹn, ẹ̀mí òkùnkùn lè já iṣẹ́ yẹn gbà mọ́ ọ lọ́wọ́. That's why some people will say I apply my wisdom. Wisdom tí ẹ̀mí òkùnkùn lè já ìrìn àjò wisdom yẹn gbà mọ́ ẹ lọ́wọ́. Wàá sì mọ̀ sí kankan tán. Obìnrin kan jẹ́rìí ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn. Ó ní for 40 years òun ti ń wojú Ọlọ́run fún ìwé ìgbélú. Ó rí ẹ pé ọmọ nǹkan tí ń ṣe. Ó ní ṣùgbọ́n nígbà tó ń bá dé iwájú ẹni tó ti fẹ́ ṣe interview, oríṣiríṣi ohun míì lòun máa gbọ́. Òun máa gbọ́ ohun míì, òun máa wá sọ bálabàla níwájú àwọn tó fẹ́ interview ẹ̀. Gbogbo tó yẹ kó ní lóní, gbogbo àmúyẹ tó yẹ kó, gbogbo question, likely question ọmọ sórí. Ṣùgbọ́n gbọ̀ bá ti déwájú àwọn immigration, ohun ni ọmọ gbọ́. Ọyá máa wí bẹ́ẹ̀, máa wí báyìí. Àwọn ẹ̀mí tí máa já ìrìn àjò ògo gbà máa yàn lọ́wọ́ nìyẹn. Wọ́n ń tọ́jú àlàyọ sí ènìyàn. Má rò wípé ọgbọ́n wípé nǹkan kan wà tó ò ní fi sí àdúrà. Ó láàlá kan tó terrible. Ẹlòmíràn máa wá wòlíì kiri. Kí ló jẹ́ ọmọ Ọlọ́run fún? Nígbà tí a ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́, ọmọdé náà sì ni wá. Àwọn brethren tó bá wà ládùúgbò, brother Jesus save yẹn náà máa lọ pè. Ẹ lọ pè torí ẹ mọ̀ wípé Ọlọ́run máa gbọ́ tiwa. Ṣùgbọ́n ìwọ lẹ́nìí ò lè gbàdúrà fún rẹ. Àfi kọ́ máa lépa wòlíì kan kiri. Wòlíì tó jẹ́ pé ẹlòmíì ìwọ gan sàn ju wòlíì mi lọ. Òpin ayé ti dé.
orí àlá ibẹ̀ yẹn kọ́ là ń lọ lẹ́ni orí àlá lílá òun là ń ṣe. Kì í ṣe gbogbo àlá ló ní ìtumọ̀ ńlá lè túmọ̀ sí ọ̀nà kan ṣoṣo. Gbogbo àlá kọ́ ló ní ìtumọ̀ kan náà, ṣùgbọ́n ó ní fi ṣe orísun tí àlá ti jáde wá. Kì í ṣe gbogbo àlá náà la lè kà kún, ṣùgbọ́n ó ní ṣe orísun wo ni àlá yẹn ti jáde wá. Orísun tí àlá ti jáde wá ó ṣe pàtàkì. Aṣọ orísun mẹ́ta fún wa, ìkan látọ̀dọ̀ Ọlọ́run, ìkan lórí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àlá iṣẹ́ ènìyàn wà sí ènìyàn, nítorí gbé sọ́kàn emotional ẹ̀ nítorí fi jáde wá, àbí agbára òkùnkùn ló sponsor àlá yẹn sínú ayé ẹ̀, kò wá sí àlá tí èèyàn ò lè gbàdúrà lé lórí, kódà kó jẹ́ emotional gan. Kí n mo gbé sọ́kàn tó ju tọlọ́run lọ, kí n mo gbé sọ́kàn tí ń dààmú ayé mi tí ò jẹ́ nísinmi. Ọlọ́run ṣàánú mi, ràn mí lẹ́rù yìí, sọ ẹrù ìkalẹ̀ kúrò lọ́run torí pé ó gbé nǹkan kan sọ́yà, àbí ó bá èèyàn kan jà. Olúwa, ta ni mo bá jà tí mi ò lè dáríjì? Kò sí àlá tí ò nílò àdúrà. So aláti ìtumọ̀ àlá àwọn oríṣiríṣi ọ̀nà ilẹ̀ ẹlòmíì àtúmọ̀ torí pé ó rí nǹkan báyìí á ní nǹkan tó túmọ̀ sí lélẹ́yìí, lẹ́lòmíì bá rí nǹkan báyìí á ní nǹkan no. Àwọn èèyàn wọ́n lè láti same àlá ẹgbẹ̀rún ènìyàn kó ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, kí ìtumọ̀ yẹn kó má jọra. Ẹlòmíì lè lára lé ìgbín kó má jọra, ẹlòmíì sì lè lára rí ìgbín kó yàtọ̀, ẹlòmíì lè lára rí ìgbín kó jẹ́ prosperity fún, ẹlòmíì sì lè lára rí ìgbín kó jẹ́ ìfàsẹ́yìn fún. Ṣùgbọ́n ìdí ẹ̀ nìyẹn tí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ní ẹ̀mí mímọ́ láti interpret àlá fún. Ẹ rí wípé Daniel wọ́n ló ní excellent spirit of God, ó jẹ́ kó tayọ ju gbogbo àwọn alágbàgbà yìí yẹn lọ. So ti yé yín, tí ẹ̀mí Ọlọ́run bá wà nínú ẹ̀, Ọlọ́run á jẹ́ kí ìran á jẹ́ kí òye yí ọ nípa tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí. O nílò ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ fi ayé rẹ sí ibùgbé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gbàgbọ́ ẹ̀mí mímọ́ yẹn, ẹlòmíì wọ́n tiẹ̀ ti wá bá tẹ́rí nísìn ìfèdèfọ̀ làwọn èèyàn criticize jù báyìí sìn. Ara àmì ìgbẹ̀yìn ni agbára tí sì ń bẹ nínú gbígbàdúrà nínú ẹ̀mí, nínú ìfèdèfọ̀. Ó ní ẹ̀mí mímọ́ tí ń gbé nínú mi. Mo mọ̀ pé ní 1982 tí mo sọ lẹ́ẹ̀kan yẹpẹrẹ yẹn, thank God for the Holy Spirit. Ká ní tí ìgbẹ́ ẹ̀mí mọ́ ń gbà yẹn ni bọ́yá mo lè wà láyé sìn. Torí pé ń gbòde ìkórìtà kan ní ìmórúkọ mi mọ́, mi tiẹ̀ mọ ìlú tá a wà mọ́. Ìyàwó kù mí ló ní ẹ̀jẹ̀ òkè o ò lè dìde ojú kan so lọ́wọ́ wà, o ò lè dìde. Tani kí àdúrà tí mo kàn gbọ́, mo kàn ń gbàdúrà náà mò ń fèdè fọ̀ ni. Mo ṣe ń fèdè fọ̀ yẹn mò ń rí ìran ibi tí ogun yẹn ti wá. Ọjọ́ yẹn ni ogun ṣẹ́ fún mi. Bílí sọ wípé àwa ò mọ bí a ti gbàdúrà, ó ní ṣùgbọ́n ẹ̀mí fúnra rẹ̀ ó ń fi ìrora tí a kò lè sọ, ó fi ń bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run. Ohun kan wá ṣẹlẹ̀ nínú ilé yẹn lọ́jọ́ yẹn, ilé tá a gbé àwọn bí ilé lókọ̀ọ̀sì yẹn ni, ó wá earthquake ṣẹlẹ̀. Ilé yẹn ó mè gbìgì bí ìgbà tí ọkọ̀ já sí galloping. Ìyàwó ń kù mí gan, òun gan wọ́n ń shake lórí ibi tí wọ́n jókòó sí ni. Ọjọ́ yẹn mo wá fọ̀míìtì gbogbo tí mo ti jẹ lójú àlá, mo wá fọ̀míìtì ẹ̀. Thank God for the Holy Spirit. Ṣé dókítà lè rí yẹn? Ṣé dókítà lè mú oúnjẹ tí wọ́n fún ẹ jẹ lójú àlá? Dókítà ò lè fà jáde, àdúrà ló lè fà jáde, àdúrà ló lè gbé jáde. Ìdí ẹ̀ nìyẹn tó fi gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ la fi interpret àlá, kì í ṣe common sense, kì í ṣe ọgbọ́n orí rẹ. Ẹlòmíì fi ọgbọ́n orí a máa fi interpret àlá, ṣùgbọ́n tí Olúwa bá ń bá ẹ sọ̀rọ̀, wàá lè interpret àlá ní ọ̀nà tó yẹ. Tó bá jẹ́ ẹni tó jẹ́ wípé ó máa ń lá àlákàlà, o láti gbé ìgbésẹ̀ ńlá, ìgbésẹ̀ tó nípọn láti borí ogun ńlá ni o. Ó lálàá ó dàbí track kan tí mo kàn some years back. Ó sọ nípa àlá ẹlẹ́ṣẹ̀. Irú àlá wo lẹlẹ́ṣẹ̀ ńlá? Ẹlẹ́ṣẹ̀ kìnìún kan lé lọ, bó ṣe ń sáré lọ báyìí, ọkàn rí okùn kan, bó ṣe rí okùn agbá yẹn ló bá ń sáré gùn lọ sórí igi. Kìnìún dúró sísàlẹ̀, eku kan bá bẹ̀rẹ̀ sí ní jẹ okùn yẹn lókè. Kọjá bọ́lẹ̀ gbígbí báyìí ló bá jí,
bí àlá ẹlẹ́ṣẹ̀ ṣe rí nìyẹn, bí kò já sí wàhálà, kò já sí kankan. Ìdí ẹ̀ nìyẹn, ìbáṣepọ̀, ìbárẹ́ pẹ̀lú Ọlọ́run ó ní agbára láti já ọgbà kúrò lọ́wọ́ ogun àlákàlà. Ẹlòmíràn alálàá alóhùn rántí mọ́, ara spiritual blindness ni. Olúwa ràn wá lọ́wọ́ o. Ọ̀pọ̀ ènìyàn ló dẹ̀ sábà máa ń lá àwọn àlá kan pàtó ní àkókò tí àṣeyọrí kan bá ń bọ̀. Ní ìgbà tí àṣeyọrí kan bá súnmọ́ tòsí, àlá kan á surface. Kìnìyàn ìrìn àjò yẹn á dàrú ni. Ìgbà tó bá ní ìlépa kan yọkàn àlá yẹn tó bá ti rí báyìí ó ti tán nù. Ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ kan. Ìyá kan wà, obìnrin kan wà, some years back, tó bá ti lóyún báyìí, tóyún yẹn bá ti ń tó oṣù 6, àgbò kan ló máa rí lójú àlá. Tó bá rí àgbò yẹn á sì mú báyìí, á sì gbé orí báyìí, á sì sọ ikùn ẹ̀ gbìn. Tó bá ti sọ jọ́kẹ́ àárí ẹ̀jẹ̀ ni, oyún yẹn wálẹ̀ nìyẹn. Ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin, kó tó bá ìránṣẹ́ Ọlọ́run pàdé. Ìránṣẹ́ Ọlọ́run wá gbàdúrà. Ó ní àpáta ayérayé o, wá gbé ọmọbìnrin jà. Àpáta ayérayé bó ló wà? Gbé ọmọbìnrin jà lónìí. Ó sì gbàdúrà yẹn lẹ́yìn tó lóyún yẹn. Àgbè yẹn bó tún ṣe wá nìyẹn, ló ní kó ń sọ bó ṣe ní kó ń sọ ikùn yẹn. Àpáta ńlá kankan ọkàn làwọn láàrin ni, ọkàn forí la àpáta yẹn ní gbà. Àgọ́ orí ẹ̀ bá sí tìwótìwó. Àti ìyá ọkọ rẹ̀ ní bẹ́ẹ̀ ọgbẹ́ mi ọba rìn. Ta la lágbára tó ń sponsor àlá búburú sáyé rẹ? Ta la lágbára tó ń da ìrìn àjò ogun ayé rẹ rú látojú oorun? Àáké ẹ̀mí mímọ́ yóò dáhùn lórí wọn ní àṣálẹ́ yìí. Ó láti gbàdúrà ni ó láti gbàdúrà. Ó ṣe jẹ́ pé ìgbàkigbà tó o bá ní nǹkan pàtàkì, àṣeyọrí kan fẹ́ tẹ̀ ọ́ lọ́wọ́, bálá yẹn bá ti wá, ìwọ náà ti gbà bẹ́ẹ̀ wípé tálà ìbá ti wá kí ni ò lè bọ́ sí mọ́. Ó ti wá di nǹkan tí ìwọ náà ti accept sí life ẹ. Ó láti yarí fún inú ẹ̀mí ni. Ó láti jẹ́ kí ó lé àǹgà kó ru nínú rẹ. Ó láti jẹ́ kí ó lé àǹgà kó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà tó gbóná gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ní àdúrà yín, ẹnìkan sọ fún mi ó ládùúrà yín, mo ní àdúrà ìhà tó kọ sólúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mi ò ń sọ máa jẹ bọ̀tá àtàpátá atẹ́rọ̀fọ̀ dìde ní o. Ẹni tí ẹ gbé bàbá rẹ̀ bíṣọ́ọ̀bù ní owó ti wà ńlẹ̀, ó bọ́lá ńlẹ̀, bàbá rẹ̀ ń gbàdúrà fún wọn, wọ́n gbogbo pẹ̀lú ìrọ̀rùn ní gbogbo nǹkan. Ó yàtọ̀ sí ìwọ tó ń làkàkà tó fẹ́ dìde. Ó tún wá fẹ́ dìde tán. Bí àpẹẹrẹ, mo ti kú òǹlé lọ́dọ̀ àwọn òbí mi láti ọmọ ọdún 10 tí mo ti ń làkàkà káàkiri. Ó wá fẹ́ jáde kú ònú ẹrọ̀fọ̀. Ẹnìkan tún wá ní òun fẹ́ fà sínú ẹrọ̀fọ̀ yẹn. Màá ní kí ẹ̀mí mọ́ sáré ẹni bẹ́ẹ̀ lọ́gbẹ́ ikú. Wàá fi ìkanra gba àwọn àdúrà kan nígbà tó bá dé ìkóríta kan. Wọ́n ti Mósè dé ìkóríta kan, ó gbàdúrà, ó ní Olúwa jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kúkú yàtọ̀. Wọ́n fẹ́ dà ìrìn ògo rú, wọ́n fẹ́ dà ìrìn àjò ògo rẹ̀, wọ́n fẹ́ dàrú. Ó ní Olúwa jẹ́ kí wọ́n kúkú yàtọ̀. Paul Apostle ó wàásù fún èèyàn kan lọ́jọ́ kan, ó yẹ ó dídí ìjòyè ló wàásù fún, ìyẹn sì ti fẹ́ gba Jésù. Ó bẹ́ẹ̀ ni Élímà Òṣòyì ló bẹ̀rẹ̀ sí ní tako. Èyí sì kí ló ṣèmi àti ẹ̀? Ó ní ọwọ́ Olúwa wà lára rẹ̀ lọ́rọ̀ báyìí, ó yá gba ìfọ́jú òjijì, ó sì fọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀. Ta la lágbára tí ń mọ́nítọ̀ ògo rẹ̀ tí ń sún síwájú? Ẹnìkan mọ́nítọ̀ àṣeyọrí rẹ̀, wọ́n ń tojú àlá, wọ́n ń sún sókù díẹ̀ kọ́wọ́ rẹ̀ tó, ọwọ́ rẹ̀ ò tó, ọwọ́ àgbọ̀gẹ̀jì. Wọ́n pè pàdúrà ọ̀ọ́lọ́. Jẹ́ kí n rán ọ létí eléyìí ní ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí. Àdúrà orí òkè tó ní agbára wákàtí 3 ni, láti aago 9 òwúrọ̀ títí di aago 12 nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English Soak Yorùbá Parish. Ibẹ̀ láti fẹ́ ṣe àdúrà orí òkè ọjọ́ Sátidé kẹta òun ló máa ń wáyé. Má mísì tó ń bọ̀ yìí. Àwọn àdúrà kan wà, àwọn àdúrà gbólóhùn 7 kan wà tá a fẹ́ gbàdúrà. Èyí tó ń di àṣeyọrí rẹ, gbogbo tó ń di àṣeyọrí rẹ lọ́wọ́ tọ́lọ́run fẹ́ ká gbàdúrà nínú oṣù tá a wà yìí. Èyí tó kù lọ́dún yìí, ẹ̀rí ayọ̀ ló gbọ́dọ̀ fi jẹ́. Má jẹ́ kó gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Eastern Texas, kì í ṣèpàdé àdúrà tá à ń gbé sórí Facebook. Àgbé sórí Facebook mọ́. Tọ́lọ́run bá ti fún lórí ọ̀fẹ́ kó darapọ̀ mọ́ wa nú àdúrà orí òkè la pé. Tó lọ gbàdúrà nínú aginjù, kò sẹ́ni tó rí ń gbòòrò. Ọlọ́run ní bá sọ̀rọ̀, kì í ṣe èèyàn ní bá sọ̀rọ̀, kì í ṣe àkókò afẹ́fẹ́ yẹ̀yẹ̀, kì í ṣe àkókò ẹ̀rí bí mo ti máa dúrà gbà tó tí o.
kálukú ó wá gbájúmọ́ tí ẹni tó gbé kíní Facebook òun gan fẹ́ gbàdúrà nítorí ìdí èyí bọ́bá wà ní agbègbè Houston Texas bọ́bá wá di ìrọ̀lẹ́ Sunday rẹ̀ a ní ìpàdé àdúrà kan tó tún ní agbára náà ní 21 ní ìrọ̀lẹ́ láago 6 ìrọ̀lẹ́ tá a pè ní enough is enough agbọ́dọ̀ gbogbo ọwọ́ ogun ó gbọ́dọ̀ wọlé pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àyànmọ́ ló ti gba ọfà látojú àlá tí wọ́n ti ọkọ̀ yẹn tó sì ti forí sánpọ́n tó jẹ́ wípé gbogbo àṣeyọrí tó yẹ kán ní lójú ayé ó ti forí sánpọ́n látojú oorun. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àyànmọ́ ló wà nínú kòtò ayérayé báyìí nítorí pé wọ́n tojú oorun wọ́n gba ọgbẹ́ wọn ò sì mọ ọ̀nà láti gba ìwòsàn lórí ọgbẹ́ náà. Ó ṣe pàtàkì fún wa láti mọ̀ pé ìgbìmọ̀ òkùnkùn kò sùn bẹ́ẹ̀ ni wọn ò wo láti dojú ìjà kọ àwọn ènìyàn Ọlọ́run, láti dojú kọ àwọn olódodo, pàápàá láti dájọ́ ọdọọdún tí wọ́n máa ń dá tàbí olóṣooṣù tí wọ́n máa ń dá tàbí àjọ ìtàdógún èyí tí wọ́n máa ń dá táwọn ẹni ibi wọ́n máa ń dá nípa dídojúkọ àwọn ènìyàn láti ojú àlá. Wọ́n ń ṣe èyí láti ṣe kíni o láti gba ìgbéga nínú ẹgbẹ́ wọn. Wọ́n máa ń ṣe láti fi gbàrà wọ ní bọ́dún bá ti ń lọ báyìí wọ́n fẹ́ dájọ́ wọ́n á tojú oorun wípé lágbájá yẹn ó fẹ́ dìde àwọn ti sá lọ́gbẹ́ńbó kò lè dìde àwọn fi ń ṣe mèrèǹdìní nínú ẹgbẹ́ tiwọn. Ìdí ẹ̀ nìyẹn ìwọ gan pàápàá gbọ́dọ̀ gbògèjì gẹ́gẹ́ bí onígbàgbọ́ o ní láti dìde àdúrà. A ní láti gbógun àdúrà dìde sí àwọn bàṣẹ̀jẹ́ tí wọ́n pera wọn ní agbára òkùnkùn tí wọ́n ń dojú ìjà kọ látojú àlá. Bíbélì sọ fún wa ó lóun ìjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga kalẹ̀. Bíbélì tún sọ fún wa nínú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 12 ó ní kì í ṣe omi ara àti ẹ̀jẹ̀ ní àwa ń bá jìjàkadì ó ní ṣùgbọ́n àwọn aláṣẹ àìrí àwọn alágbára òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí burú ojú ọ̀run ó là ń bá jìjàkadì. Ìdí ẹ̀ nìyẹn ẹni tó fẹ́ ní àṣeyọrí láyé yìí ó gbọ́dọ̀ gbàdúrà. Àwọn tó wà nú ayé tí wọ́n bá rí èèyàn kan tó wà tó ní àṣeyọrí wọ́n bìlíìfì pé kò ṣe lójú lásán wọn á ló ti ọ̀gbẹ́ni ó ti wá ìrìn kún ìrìn ẹ̀ṣẹ̀. Wọ́n mọ̀ wípé bóyá ó ti lọ rú ẹbọ kan bìkan àbó ti lọ sí àjò kan níbìkan ni nítorí pé àṣeyọrí láyé yìí ohun ẹ̀mí ni ó gbọ́dọ̀ kọ́kọ́ yanjú ẹ̀ nínú ẹ̀mí. Inú àdúrà ló gbọ́dọ̀ fi yanjú ẹ̀. Inú àdúrà ló gbọ́dọ̀ fi yanjú ẹ̀. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbàdúrà. Èèyàn fẹ́ dé ọ̀run gan tó ọba gbàdúrà rẹ ọba múnádóko èṣù ṣetán láti dá ọ lọ́nà. Ògo tó o gbé dání èṣù fẹ́ gbà mọ́ ọ lọ́wọ́. Àṣeyọrí tó o gbé dání èṣù fẹ́ jàgbà. Ó fẹ́ tojú oorun ó fẹ́ gbà á. Wọ́n ti pààrọ̀ ògo mẹ́lòmíì lọ́wọ́ látojú àlá. Ẹ jẹ́ wá lọ sínú àwọn àdúrà tá a fẹ́ gbà báyìí. Tó o bá jẹ́ni tó ní ìbálòpọ̀ lójú àlá àbí o máa ń fún ọmọ lọ́yàn lójú àlá irú àdúrà wo? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sẹ́mọ̀ pé lójú àlá tó wà onígbàgbọ́ lẹ́lòmíì kò ní ṣàgbèrè lójú ayé ṣùgbọ́n wọ́n gbé fún lójú oorun ó ṣe yes ó gbà fún wọn bẹ́ẹ̀ kò sì rí nǹkan kan ṣe sí. Ìgbà míì a fẹ́ tiraka ṣùgbọ́n agbára rẹ̀ ò tó nǹkan. Ìyẹn la ṣe máa ń gbàdúrà lúwarú mi ní agbára. Kókó àdúrà rẹ lélẹ́yìí wà ní Olúwa o nípa ẹ̀jẹ̀ Jésù gbogbo ilẹ̀kùn tó ṣí sílẹ̀ fún ìbálòpọ̀ ojú àlá láyé mi ọyẹ ẹ máa tì gbogbo ilẹ̀kùn tó ṣí sílẹ̀ fún ìbálòpọ̀ ojú oorun láyé mi ọyẹ ẹ bẹ̀rẹ̀ sí ní tì báyìí ẹ máa tì báyìí ó yá sọ di àdúrà orúkọ Jésù gbogbo ilẹ̀kùn tó ṣí sílẹ̀ fún ìbálòpọ̀ ojú àlá nínú ayé mi lórúkọ Jésù ọyẹ ẹ máa tì gbogbo ilẹ̀kùn tó ṣí sílẹ̀ fún àlákàlà nínú ayé mi ọyẹ ẹ máa tì mọ́ pa á láṣẹ Jésù Olúwa wa. Bẹ́ẹ̀ni ni ẹni tó bá sílẹ̀kùn ọgbà sílẹ̀ òun náà ni ejò máa ń san jẹ. Ọ̀pọ̀ ọgbà ló jẹ́ wípé àwa fúnra wa á sílẹ̀kùn sílẹ̀ fún ọ̀tá wọlé bí àṣà ìwàásù bàbá wa ní Holy Ghost wọ́n ní tó ní jẹ má fi run mú bàbá láìkí òórùn ọbẹ̀ kú kíchìn kí ló wá ń bẹ̀. Àdúà ó ṣe pàtàkì wàá wá gbàdúà gbogbo ẹ̀mí òkùnkùn tí ń ti ojú àlá báyé mi jẹ́. Ojú àlá ni wọ́n ti báyé ẹlòmíì jẹ́. Wọ́n á ṣe ẹlòmíì yẹn kan lójú àlá. Arákùnrin kan
èmi rẹ̀ gbà ó ti pẹ́ ọ sáwálé mi lọ́jọ́ tá à ń wí ni arákùnrin tá à ń wí ọ sáwálé mi ni I was so young then mi ì tí fẹ́yàwó mi ì tí ní kankan ó ní Bùrọ̀kúnlé ó lóun ò lè sùn lójú ayé òun ò lè sùn lójú oorun ó ní tí òun bá lọ mo wá sọ fún pé òde lọ rí àwọn men of God so that wọ́n àná ìtẹ́ ó ní several times òun ti lọ wọ́n ti ta òró léun lórí ó ní ṣùgbọ́n nígbà tí àwọn ẹ̀mí ìbá dé lálẹ́ wọn ó nu òróró yẹn kó pé ìwọ kẹ̀ ó kì í sára wọn ẹni àmì òróró gangan nìwọ gan láàrin wa wọ́n wà á nu òróró yẹn ó ní àwọn demons gidi gan ni wọ́n máa wá bá òun sílé àjọṣepọ̀ lójú àlá ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ó nígbà tóbi tó sùn òun dé bó ń sùn lọ́sàn-án wàhálà bó ń sùn lóru wàhálà ó níbi tó sùn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ti fẹ́ commit suicide ọba wa lè mi lálẹ́ jẹ́ yẹn n bá sọ fún pé òkè lọ sùn sórí bẹ́ẹ̀dì kí lọ́ọ́ jẹ ó lóun ò jẹ nǹkan kan báyìí bó lè bọ́ sórí bẹ́ẹ̀ lọ́ bá sùn lọ gbá dárí ń bọ̀ wá di around 12 mo wá jí bro àdúrà yá o oníkálò lè mọ ẹ ṣe mọ̀ wípé wọn ò wá yọ lẹ́nu oorun yẹn wá wọ̀ láàrin wípé kò fẹ́ gbàdúrà mo ní àgbà àdúrà yìí lálẹ́ asáàfi agbára gba àdúrà yẹn látago 12 dáago 2 òru bẹ́ẹ̀ ni ó ń sùn bòun tún fọwọ́ gbé báyìí ni bẹ́ẹ̀ ni màá tún fọwọ́ tì báyìí bọ́ bá ti fẹ́ sùn máa ó yá máa gbà á máa wí báyìí máa wí báyìí máa wí báyìí nígbà tá a gbà fún 2 hours àárọ̀ ọjọ́ kejì èmi mo jí kọ́ lọ fún lẹ́tọ̀ torí ọmọléèwé ni mo bá jí oníkálò lè mọ sùn báyìí ni mo ní àdúrà ló mọ̀ gbà ẹlòmíì wà lójú àlá wá ṣe báṣabàṣa mo wá béèrè wípé nígbà tá a wá orísun tó ṣe ni wípé ó nígbà tí màmá ń bí òun wọ́n gbé òun lọ sí àwọn ìjọ oríṣiríṣi èèyàn gbọ́dọ̀ mọ sọ ibi tó ń lọ ń gbà míì àwọn ìjọ àwọn ẹlẹ́mí àgbàgbà yìí wọ̀n àwọn alágbàgbà yìí àwọn ìjọ tòótọ́ wà ṣùgbọ́n èṣù tún gbé àwọn nǹkan kan kalẹ̀ sánpẹ̀ temple àwọn temple sátánì pọ̀ rẹpẹtẹ ó ní màmá ń bá dedicate òun wípé wòlíì lòun ó jẹ níbẹ̀ ìgbà tó wá dàgbà tó wá ń claim pé òun wà born again àwọn ẹ̀mí yẹn wá ń yọ sí wípé tó ṣe born again o wòlíì ní láàrin láwùjọ àwọn ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run pé ọlọ́run dáhùn ọlọ́run jàgbà kó lọ́wọ́ ogun yẹn wá gbàdúrà gbogbo ẹ̀mí òkùnkùn tí ń tojú oorun bà mí láyé jẹ́ olúwa jẹ́ kí wọ́n gbiná sọnù lónìí gbogbo agbára tí ń tojú oorun bà ayé mi jẹ́ gbogbo agbára tí ń tojú oorun yọ ayé mi lẹ́nu olúwa jẹ́ kí wọ́n gbiná sọnù ó yá sọ di àdúrà orúkọ jésù olúwa gbogbo agbára tí ń tojú oorun yọ ayé mi lẹ́nu tí ń tojú oorun dààmú àyànmọ́ mi jẹ́ kí wọ́n gbiná sọnù iná ìbínú rẹ̀ jẹ́ dà lórí wọn iná ìbínú rẹ̀ jẹ́ dà lórí wọn ribramaka shanda kaketre moko ribenge shanda jésù olúwa wa níta tó fẹ́ gbàdúrà lé lórí ni jíjẹ mímu látojú oorun ẹlòmíì bọ́ bá ti jójú oorun báyìí jíjẹ ní ó dàbí arákùnrin kan tí wọ́n sọ nípa ìfún àgbà kan bọ̀dá yìí ní sáìdì ọ̀sùn lọ́hùn ni kìnní yẹn ti ṣẹlẹ̀ sí bọ̀dá yìí kò ń wò tí ìfà yẹ̀ fún jésù nǹkan mọ́ lálàá ni bọ́ bá ti lálàá wọ́n á gbé iyán àti ọbẹ̀ adìẹ wọ́n á gbé wá fún lójú àlá ní ó bá bẹ̀rẹ̀ sí ní jẹyán ńgbà ó bá jẹyán tán àwọn èèyàn tó lẹ́gẹ̀ bíi mẹ́ta bíi mẹ́rin wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ná wọ́n mọ tí yọ pariwo sójú ayé ó wá sàn pariwo àwọn èèyàn sàn ń bò ṣe ló wá bẹ̀rẹ̀ sí ní ojoojúmọ́ ni wọ́n máa gbéyàn ìwá tí wọ́n sì nà ń bọ̀ wá ṣe ọ wá di wípé kì í wá tún sójú ayé mọ́ bọ́ bá ti ní kó ń sùn báyìí wọ́n ti gbéyàn yẹn dé kò sì ní lè sọ̀rọ̀ yóò sì jẹyàn yẹn tán wọ́n máa nà kò wá lè jẹun lójú ayé mọ́ ìsìn tóbi sí wọ́n gbé lọ gbá wọ́n gbé lọ àwo wọ́n gbé lọ kòkó bàbá àsáàsùn wọ́n gbé dọ́dọ̀ ọlọ́sàn ìdánwò wọn ò rí solúsàn sí wọ́n tiẹ̀ ní ọ̀sẹ̀ ẹbọ kan fún lọ́jọ́ kan wọ́n gbẹ́bọ yẹn sórí òòlù nígbà tí ìta aago 7 alẹ́ àwọn ẹyẹ ti bu wọ́n ti bò wípé bóyá ìyàtọ̀ jẹ ní alẹ́ ẹjọ́ tó ṣe ẹbọ yẹn ọmọ ìyàtọ̀ wọ́n sáré ọjọ́ yẹn wọ́n wá nà yàtọ̀ wọ́n nà gidi gan ìwọ̀n rú ẹbọ sí àwa ẹgbẹ́ ń bí wọ́n kán àbúrò rẹ̀ kan lọ́wọ́ invite bọ̀dá ṣe é wá ṣọ́ọ̀ṣì wa wẹ́ jẹ́jẹ́ gbìyànjú ẹ̀ ń bọ̀ lọ church wọ́n wá pè wá síwájú wá fàyè ẹ̀ fún jésù ẹlòmíì tí wọ́n ní wọ́n wá fàyè ẹ̀ fún jésù tí ń tijú wọ́n ń tijú pé èèyàn fàyè èèyàn fún jésù jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ó ti ti jésù ló bá lọ wájú lọ́jọ́ yẹn ló náà fàyè ẹ̀ fún jésù pásítọ̀ wá gbàdúrà fún wọn kánsẹ̀lì ẹ̀ wọ́n ní gbogbo àwọn oògùn tí wọ́n ṣe fún yẹn kọ́ mọ́ lò wọ́n mọ́kọ́ lọ dànù ṣùgbọ́n ìbẹ̀rù ò lè jẹ́ ọmọ lò ó délé ó gbàdúrà gbọ́n àwọn oògùn yẹn ó lò
lálẹ́ ẹjọ́ yẹn wọ́n gbé yẹn wá ọjẹ yẹn àtọbẹ̀ adìẹ ṣùgbọ́n wọn ò ná lálẹ́ ẹjọ́ yẹn wọ́n wá wò pé dàbẹ̀ pé kí ní ọ̀rọ̀ pásítọ̀ ẹ̀ máa ṣiṣẹ́ o ń bọ̀ dá ọjọ́ kejì ló bá mú gbogbo ògùn yẹn ló dá gbogbo ẹ̀nu ló bá kí àdúrà mọ́lẹ̀ gidi gan. Olúwa gbọ́dá lẹ́ni tí ń tọ́jú oorun yọ mí lẹ́nu, Olúwa Jésù dìde ogun sí wọn fún mi ní ìṣẹ́gun. Ó gbàdúrà yẹn gidi gan. Nígbà tó yá wọ́n bá gbé ìyẹn àtọbẹ̀ adìẹ dé, Ọlọ́run wá fún ní agbára ní ọjọ́ yẹn o lọ́mọ̀ mú wọn ló bẹ̀ ṣe rí ẹ̀ṣẹ̀ tó gbé sí kan lágbọ̀n báyìí gbùgà àsáwọn èèyàn níbẹ̀ nú ẹ̀kú agbọ̀n ẹ̀ sí sókè báyìí ó di ìyá ìyàwó ẹ̀, ó tún gbé kan, ó tún di ìyá kan lágboolé wọn, ó tún di àwọn 3 lọ́gbẹ̀mímì láàrin ọ̀sẹ̀ yẹn ìwàásù rẹ̀ mọ́ a ní bọ̀dára ẹ̀mí ọ̀gbà Jésù wò ń gbọ́n bá fẹ́ lu ọ̀pá ọ̀fàyè ẹ̀ fún Jésù bí tí mo gbà bí mo kì í wàásù nígbà bá fẹ́ lu ọ̀pá ọ̀fàyè ẹ̀ fún Jésù nítorí mo fẹ́ gbẹ̀mí ẹ̀. Agbára wo ló ń tojú oorun yọ ẹ lẹ́nu? ó láti gbàdúrà ń pa ẹ̀ ní àṣálẹ́ yìí, ó láti gbàdúrà. Olúwa o, gbogbo ọwọ́ tí ń tojú oorun yọ mí lẹ́nu, Olúwa gé sọnù lónìí. Gbogbo òjijì ìkà tí ń dà mí láàmú lójú àlá jẹ́ kó laná, jẹ́ kó gbiná sọnù. Ó yá sọ di àdúrà orúkọ Jésù, Ọlọ́run tó ní ipá àti agbára. Gbogbo ọwọ́ tó ń yọ mí lẹ́nu lójú àlá, Olúwa máa gé, ẹ̀mí máa gé, àké ẹ̀mí máa gé, Olúwa máa gé. Ta lẹni tí ń dààmú àyànmọ́ mi lójú oorun? Olúwa mi ò máa fi wọ́n ṣòfò dànù. Gbogbo ẹni tá a bí nínú obìnrin tó yọ̀ǹda ara rẹ̀ láti fi ogun jà mí lójú àlá, ẹ̀mí mi máa bá dànù lónìí. Àké iná rẹ̀ jọ dà lórí ẹ̀. Olúwa bá mi sá lọ́gbẹ́ ikú, Olúwa ṣàánú fún mi, gbè mí níjà, mo fẹ́ bọ́ pátápátá. Jésù Olúwa wa, àmín. Èèyàn ní bẹ nídìí lóró ń ké o, ẹlòmíì lè pa wọ́n bá ti le jù, tájọ ilé ìbá le jù fún wọn mọ́ gbà ńgbọ́n bá fẹ́ pa ọ́ lanu ẹ̀ ọ́ gbàdúrà yẹn dáadáa. Àwọn ẹlòmíì wọ́n máa ń rí ara wọn ní ilé àtijọ́, àwọn ẹlòmíì wọ́n á rí ara wọn lórí nílé ìwé àtijọ́, ilé ìwé tí wọ́n ti lọ kéke. Tó bá lálù àwọn àlábáyé ó láti gbàdúrà gan ni o. Ọwọ́ wo ló fẹ́ fà mí sẹ́yìn? Ọwọ́ wo ló fẹ́ dá mi padà? Wá gbàdúrà gbogbo aláìfàsẹ́yìn nínú ayé mi lórúkọ Jésù ẹ máa parẹ́. Ó yá sọ di àdúrà. Gbogbo aláìfàsẹ́yìn nínú ayé mi ẹ máa parẹ́. Ó yá sọ di àdúrà orúkọ Jésù. Gbogbo aláìfàsẹ́yìn nínú ayé mi lórúkọ Jésù ẹ máa parẹ́. Gbogbo aláìfàsẹ́yìn nínú ayé ọmọ mi, nínú ayé aya mi, ẹ máa parẹ́. Gbogbo ọwọ́ tó fẹ́ fojú oorun fà mí sẹ́yìn, Olúwa gé dànù, ẹ má gé dànù. Olúwa gbàdúrà yìí Jésù Olúwa wa, àmín. Mímọ̀ rí ara ẹni lójú àlá, ọkàn rí rẹ ò ń sá káàkiri tàbí ọkàn ń wakọ̀ káàkiri láì mọ ibi tó ń lọ. Ọ̀sà kan bá rẹ níbìkan, ó jáde síbìkan tójú àlá, ó bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀pọ̀lọpọ̀ hard labour. Ẹlòmíì bá rẹ ọkàn ṣe hard labour, ọkàn ń sanko, ẹlòmíì pọ́n òkè ńlá, ẹlòmíì gan ó sùn ó dàbẹ́ pé kò sùn, ó jí gan tún làágùn ní. Àwọn ẹ̀mí ìsìnrú nìyẹn. Ojú oorun ní ẹ ti bẹ̀rẹ̀ sí ní gba ògo rẹ, ní ẹ ti bẹ̀rẹ̀ sí ní ló ti wọnú ẹ̀mí ìsìnrú. Wá gbàdúrà gbogbo àlá ìsìnrú tó ń yọ ayé mi lẹ́nu lórúkọ Jésù ẹ máa parẹ́ lónìí. Gbogbo àlá ìsìnrú tí ń yọ ayé mi lẹ́nu ẹ máa parẹ́. Ó yá sọ di àdúrà orúkọ Jésù. Gbogbo àlá ìsìnrú èyí tí ń yọ ayé mi lẹ́nu lórúkọ Jésù ẹ máa parẹ́. Jésù Olúwa wa, àmín. Àwọn prayer point wà tá a fẹ́ gbà torí àkókò. Ẹ máa kọ àwọn prayer point yẹn lẹ̀. O lè ní ààyè tó tẹ́jú láàyè ara ẹ̀ tó máa dàgbà. Èyí tó bá ti kàn ọ́ bẹ̀ kó gbà dáadáa. Tí ènìyàn bá lálàá ọkàn déédéé rí wọ́n gún ọ lọ́bẹ lójú oorun, àbí wọ́n kàn ta lọ́fà, ẹlòmíì rí pé wọ́n yìnbọn fóun lójú oorun, orí pé wọ́n yìnbọn fún ẹ lójú oorun. Iṣẹ́ ikú ni wọ́n rán sí ẹni bẹ́ẹ̀. Wá gbàdúrà gbogbo irinṣẹ́ ikú nínú mi ara mi, nínú ẹ̀jẹ̀ ara mi lórúkọ Jésù ẹ máa jáde. Ẹlòmíì rìn káàkiri ni o, ṣùgbọ́n lójú oorun wọ́n ti pa. Ọfà tó máa pa ń bẹ lára ẹ̀, ọfà tí ó pa wọ́n ti fi sí lára. Gbogbo irinṣẹ́ ikú tí ń bẹ nínú mi ara mi,
gbogbo irinṣẹ́ ikú tí ń bẹ nínú ẹ̀jẹ̀ ara mi mo pa á láṣẹ ẹ máa jáde, ẹ máa jáde, máa bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ máa jáde. Gbogbo irinṣẹ́ ikú nínú omi ara mi, nínú ẹ̀jẹ̀ ara mi, ó yẹ ẹ máa jáde, ẹ máa jáde. Gbogbo irinṣẹ́ ikú nínú omi ara mi, nínú ẹ̀jẹ̀ ara mi, ẹ máa jáde. Gbogbo irinṣẹ́ ikú nínú ayé ọmọ mi, nínú ayé aya mi, mo pa á láṣẹ ẹ máa jáde, 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 ẹ máa jáde. Li aru aizema kakato lidaba yeratul itima kazanda kayi atamaka zandaba Imbre moko shende kakafre moko shandaba lindado aizema kuri iki mako sandaba. Jésù Olúwa wa, Jésù Olúwa wa. Ẹlòmíì àlàmà fọ́ni gbà mí, ẹlòmíì àlàlà fọ́ni lóòótọ́ ni ó fọ́ni. Ẹ sì mọ̀ pé ẹlòmíì àdédé bẹ̀rẹ̀ abá rẹ̀ áwùtẹ̀ ìwojú oorun àdẹ̀bá rẹ̀ lórí ìṣó, wọ́n ju okùn sí lọ́rùn, wọ́n wá so mọ́lẹ̀. Alára yẹn ó lè jí kọ́mọ rẹ́rìn kọ́mọ pé ó wà nú ogun ńlá, wọ́n so mọ́lẹ̀ ni. Ẹlòmíì dédé rí ọwọ́ àánú àlá, ó rí pé àwọn kan dédé kí òun mọ́lẹ̀, wọ́n kàn dédé Jacob sí òun lọ́wọ́. Ẹlòmíì kankan dédé àwọn ọlọ́pàá wọ́n kàn mú wọn ju òun sí àtìmọ́lé. Ẹlòmíì bá rẹ̀ lé ẹjọ́, ó rí pé òun dúró níwájú adájọ́, wọ́n ń ṣe ìdájọ́ lé òun lórí. Ìdájọ́ inú òkùnkùn ni o, ìdájọ́ inú òkùnkùn ni o. Wà á gbàdúrà, wà á ní Olúwa o, níbikíbi tá a lè dè mí mọ́ nínú ẹ̀mí, Ọlọ́run o, Ọlọ́run o, tó jí Lásárù dìde kúrò nínú òkú, Olúwa kọjá lọ bẹ̀ tú mi lẹ̀ lónìí. Níbo la di ayé mi mọ́? Níbo la di àyànmọ́ mi mọ́? Níbo la di ògo mi mọ́? Níbo la di àṣeyọrí mi mọ́? Olúwa kọjá lọ bẹ̀ lónìí, tú mi lẹ̀ lóru yìí. Kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ Jésù, kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀, kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ Jésù, kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀. Ibi ayé dè mí mọ́ o, ẹ̀mí mi máa lò mọ́ bẹ́ẹ̀. Kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀. Ibi ayé dè mí mọ́ o, ẹ̀mí mi máa lò mọ́ bẹ́ẹ̀. Kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀, kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀. Olúwa kọjá lọ bẹ̀ tú mi lẹ̀. Ìkórìtà níbo ni á di ayé mi mọ́? Níbo ni á di ìlọsíwájú mi mọ́? Olúwa tú mi lẹ̀ lónìí, tú mi lẹ̀ lónìí. Ẹlòmíì ìwé ìgbélu ẹ̀ ó wà lórí ìṣòtán dè mọ́ báyìí. Wọ́n fẹ́ gbà báyìí, wọ́n jọ ní wọkẹ̀ ò ní gbà. Níbo la dè mí mọ́? Olúwa lọ bẹ̀ tú mi lẹ̀. Gba ẹ̀tọ́ mi fún mi. Já mi gbà kúrò lọ́wọ́ ogun tó di ayé mi mọ́lẹ̀ látọjú àlá. Olúwa tú mi lẹ̀. Gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tá a tọ́jú ohun kó sí mi lọ́wọ́, ọyẹ ẹ máa já lórúkọ Jésù, 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 ẹ máa já. Ribra moko shinde kakatre moko shanda, ribro moko shinde kakatre moko ramanga shanda, ledunda sikati daria sinkaba mayara tali ata makazindi kaya nuri kadama kakuria ribrinda shanda kaketre moko rimenge shanda. Jésù Olúwa wa, àmín. Ẹlòmíràn wà ojú oorun wọn ti wérun fún ni wọn ti dirun wọn tún gé, wọn bẹ lómi gẹrun lójú oorun. Ẹlòmíì wọn mọ nù lóúnjẹ lójú oorun, àròpọ̀ òun jayé. Ogun ńlá ni o, ògo rẹ ni wọ́n ń tàpá pẹ̀lú o, ògo ayé ẹ ni wọ́n ń tàpá pẹ̀lú o. Àbí ọkàn dédé bára rẹ òun rìn láàrin jà ní hòhò, wọ́n ti bọ́sọ ògo kúrò lọ́rùn ẹnìyẹn. O láti gbàdúrà gidi gan, òun rìn kiri ní hòhò, wọ́n bọ́sọ ògo kúrò lọ́rùn ẹni. Àwa gbàdúrà, wà ní Olúwa o, gbogbo ètò, kọ́kọ́ gba ilé náà, wà gbàdúrà, Olúwa o, gbogbo ògo mi tá a tójú oorun gbà lọ, Olúwa dá padà lórúkọ Jésù. Ó yá máa dá padà. Gbogbo ògo tá a tójú oorun gbà lọ́wọ́ mi, Olúwa dá padà lónìí. Ẹ̀mọ́ dá padà lónìí. Olúwa o, gbogbo ògo tá a tójú oorun gbà lọ nínú ayé mi, máa dá padà pẹ̀lú ọwọ́ agbára, máa dá padà pẹ̀lú ọwọ́ agbára. Gbogbo ògo tá a gbà kúrò nínú ayé ọmọ mi látọjú àlá, máa gbà padà pẹ̀lú ọwọ́ agbára. Gbogbo aṣọ ògo tá a bọ́ kúrò lọ́rùn mi, Olúwa máa dá padà, Olúwa máa dá padà, Olúwa máa dá padà, Olúwa máa dá padà. Gbọ́ Ọlọ́run àánú, Jésù Kristi Olúwa wa. Àtún gbàdúrà yìí, wà ní Olúwa o, gbogbo ètò àṣeyọrí mi tá a ti ojú oorun dàrú, Olúwa máa ṣàtúnṣe. Ẹlòmíì gbogbo ètò àṣeyọrí wọ́n ti tójú oorun dàrú. Gbogbo ètò àṣeyọrí mi tá a tójú oorun dàrú, Olúwa máa ṣàtúnṣe ẹ̀.
máa ṣàtúnṣe ẹ̀ lọ́lọ́ba máa ṣàtúnṣe ẹ̀ máa ṣàtúnṣe ẹ̀. ẹlòmíì dé ìkóríta kan ó ti ń bá kíní yẹn bọ̀ dáadáa ọkàn déédéé dàrú kò yé mọ́ ó ti wà kóríta kò yé ọmọ báyìí. olúwa gbogbo ètò àṣeyọrí mi tá a tójú oorun dàrú olúwa máa túnṣe máa ṣe àtúnṣe ẹ̀. ẹ̀jẹ̀ jésù máa ṣe àtúnṣe ẹ̀. ọwọ́ agbára ọlọ́run máa ṣe àtúnṣe ọyá sọ́ọ̀dì àdúrà orúkọ jésù olúwa ọlọ́run ayérayé o olúwa ètò ayé mi tá a tójú oorun dàrú olúwa máa ṣàtúnṣe ẹ̀ ní àṣálẹ̀ yìí ẹ̀ máa ṣe àtúnṣe ẹ̀. olúwa máa ṣe àtúnṣe ẹ̀. ayérayé máa ṣe àtúnṣe ẹ̀. ọba bàbá máa ṣe àtúnṣe ẹ̀. olúwa máa ṣe àtúnṣe ẹ̀. rembra moko ṣendeka katra moko ṣendeka katra moko ṣanda rembro moko ṣendeka katra moko ṣendeka katra moko rembenge ṣanda rembro moko ṣanda jésù olúwa wa. ẹlòmíì ti láwọn àlá kan sẹ́yìn àwọn àlá àtijọ́ tó sì ń trọ́bù ayé ẹ̀ báyìí wá gbàdúrà gbogbo àlá àtijọ́ tí mo ti lá tí ń yọ ayé mi lẹ́nu di àkókò yìí lórúkọ jésù ọyẹ ẹ̀ máa parẹ́ máa sọ tàṣẹtàṣẹ gbogbo àlá tí mo ti lá sẹ́yìn gbogbo àlá àtijọ́ tí ń yọ ayé mi lẹ́nu lórúkọ jésù ẹ̀ máa parẹ́. ẹlòmíì wà àgbà kékeré mọ́ láwọn àlá kan ó kàn tún dàgbà àlá yẹn tún surface ogun yìí ò tí kó bẹ́ẹ̀ nìyẹn. gbogbo àlá àtijọ́ tí ń ba ọjọ́ iwájú mi jẹ́ tí ń ba ìgbà àkókò mi jẹ́ olúwa máa parẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù. ẹ̀jẹ̀ jésù máa parẹ́ kó máa parẹ́ àjẹ́ndà sátánì máa fàyà àdúrà orúkọ jésù gbogbo àlá àtijọ́ ètò ìyọ ayé mi lẹ́nu ètò tó ń dè lọ́síwájú mi lọ́wọ́ olúwa máa parẹ́ ohun táyé ti tójú oorun gbà lọ́wọ́ mi dá padà pẹ̀lú ọwọ́ agbára olúwa dìde rembro moko shinde kakatra moko shanda rembra moko shinde kakatre moko zinde kakatra moko shanda lembro moko shinde kakatra moko remenge shanda. jésù olúwa wa wá tún gbàdúrà wá ní olúwa o gbogbo eré ayé mi tá a tójú oorun kó lọ gbogbo ògo tá a tójú oorun kó lọ olúwa fi ọwọ́ agbára dá padà fún mi ẹ̀ mọ́ dá padà fún mi olúwa máa dá padà fún mi olúwa máa dá padà fún mi gbogbo àṣeyọrí tá a tójú oorun kó lọ olúwa máa dá padà ó yá sọ di àdúrà orúkọ jésù gbogbo àṣeyọrí mi gbogbo ògo mi ìbùkún mi ire ayé mi tá a tójú oorun gbà lọ olúwa máa dá padà jésù olúwa wa. arákùnrin kan wà ó ti gbàgbọ́ ó kàn wá rí pé nǹkan lọ bó ṣe yẹ ọ lọ fún òun sẹ́ ọba gba orí òkè àdúrà lọ kò pẹ́ lórí òkè yẹn lọ́jọ́ 5 pẹ̀lú àwẹ̀ àti àdúrà bíbélì ọlọ́run wá fi ìran hàn máa lọ ilé àdúrà ẹ̀ ti gbà ṣùgbọ́n ṣe ìtọ́ni rẹ bọ́ ọba dé ìkóríta kan tó kù díẹ̀ kẹ́ dé abúlé yín kọ̀ bọ́ọ̀lẹ̀ ó dẹ̀ gbọ́ olóhùn fẹ́ bọ́ọ̀lẹ̀ dẹ́fà ní kò sí bọ́ọ̀sì olóhùn fẹ́ bọ́ọ̀lẹ̀ ní olóhùn ò dá dúró òun fẹ́ ṣe gáàní òun fẹsẹ̀ rìn délé ńgbọ̀ wá débẹ̀ ọ wá dé abẹ́ igi àbà kan olúwa sọ fún wípé dìde gbé ojú sókè ó gbójú sókè ó ní wo òrù tó wà lókè yẹn ìyẹn ni àwọn òrù jẹ́ pé ní òrù àwọn local port àwọn tẹmọ́fíìsì àgbo yẹn àwọn ìbí ìsásùn báyìí ó ní kó wò ó ní kó lọ rè é já bọ́ọ̀lẹ̀ ó ní kó wò ó látijọ́ tí wọ́n ti bí ó ní ibi rẹ̀ ní ẹ̀sùnmọ́lẹ̀ yẹn ní ẹ̀sùnmọ́ ibẹ̀ yẹn kò sì lè dáa fún àfi tí wọ́n bá já bọ́ọ̀lẹ̀ nígbà tó sì lọ já fresh ló sì rí ibi yẹn ń bẹ̀ àkókò gbà yẹn ni ire ẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lọ́wọ́ ìní ògo rẹ̀ bẹ̀rẹ̀ mystery wà láyé yìí ṣé bíbi tó bá mọ̀ tó bá rí mọ́ ni ẹlòmíín wà ayé pààrọ̀ ògo ẹ̀ wọ́n gbé ògo ìyá kan lọ wá sí ọ̀dọ̀ orí ètò ọ̀rẹ́ mi kan lórí rédíò Lagos nígbà kan ó ní òun rí i pé ó dàbẹ́ wípé ẹ̀gbọ́n àkọ́bí òun yẹn ojú ẹ̀ máa ń le jù òun wá rò wípé tó bá ní láárí kò ní tọ́jú òun lọ́ba ó dẹ̀ wò pé àbúrò kò ó fẹ́ràn òun ṣùgbọ́n kò ní ògo ó lóun bá dàbí ọgbọ́n òun lọ ṣiṣẹ́ yẹn òun pààrọ̀ ògo ẹ̀gbọ́n òun gbé fún àbúrò ó ní ìsìn ó lábúrò yẹn rí ṣe ó ní ṣùgbọ́n àbúrò yẹn kò tiẹ̀ rántí òun rárá ó láàánú ẹ̀gbọ́n yẹn wá ń ṣe ohun torí inú ńlá kàkà yẹn náà ló fi ń tọ́jú mọ̀mẹ́ ó wá lóun ti gbìyànjú pé kóun tiẹ̀ pa kínní yẹn dá ó ní kò ṣeé padà ó ní òun àmọ̀ bẹ́ẹ̀ bá sọ lórí ètò ó ṣeé ṣe kóun rí ọ̀nà àbáyọ ta lẹni tó pààrọ̀ ògo rẹ̀ ta lẹni tí a gbé ògo rẹ̀ fún níbo ni a so mọ́ olúwa gbà jáde pẹ̀lú ọwọ́ iná ṣé àtọ́jú oorun gbá ni tí a sojú àlá gbá ni ohun tí ẹ̀bùn tí a fún mi látọjú ohun tí a fẹ́ pààrọ̀ ògo mo dá padà lónìí dá ògo mi padà ẹ mọ́ gba ògo mi fún mi ó yá sọ di àdúrà orúkọ Jésù
orúkọ Jésù gbogbo ògo táyé kó lọ èyí tá a sọ̀rọ̀ Olúwa máa dá padà, Olúwa máa dá padà, gbogbo ògo tí wọ́n lè pààrọ̀ mọ́ mi lára tí mi ò mọ̀ Olúwa máa dá padà, Olúwa máa dá padà, Olúwa máa dá padà. Olúwa gbọ́, Olúwa gbọ́, Olúwa gbọ́. Jésù Olúwa wa àwa gbàdúrà ró mi ní agbára tí ọmọ gbẹ̀san lára àwọn tó ti fi ojú oorun jẹ mí níyà. Ró mi ní agbára láti má gbọ́ràn sí ọ̀tá lẹ́nu láti ojú àlá. Agbára kan wà tí máa ràn èèyàn lọ́wọ́ tí jẹ́ kí èèyàn ó resist ẹ̀. Ó ti ṣẹlẹ̀ sí mi rí ni. Àyẹ̀ náà wá ní ìwà wípé àwọn fẹ́ ṣèrànwọ́ láti ojú oorun ni. Ṣùgbọ́n ẹ̀mí má sí mi níyè lákòókò gbà yẹn, ẹ̀mí má sí mi lójú ní àkókò gbà yẹn. Mo pé ní orúkọ Jésù, I reject it in Jesus name. Different type, ṣùgbọ́n Ọlọ́run fún mi ní ìṣẹ́gun. Agbára tí máa kọ ẹ̀bùn Sátánì, agbára tí máa dojú ìjà, tí máa ṣẹ́gun, agbára tí ó jẹ́ kí n máa ní ìṣẹ́gun lórí ọ̀tá látojú àlá. Olúwa gbé wọ̀ mí, ó yá sọ di àdúrà. Ẹ̀mí mímọ́ ró mi ní agbára tí ayé ò lè tójú oorun dojúkọ, agbára tí ọ̀tá ò lè rí mú, agbára amọ̀rẹ̀mẹ̀fẹ́. Olúwa gbé wọ̀ mí, ẹ̀mọ́ gbé wọ̀ mí. Gbọ́ àdúrà Jésù Olúwa wa, amen. Tó kí dùn púpọ̀ ṣeun báyìí náà lọ bẹ oge o. Afẹ́fẹ́ àdúrà parí ẹ̀ báyìí, ṣùgbọ́n kó tó di pa parí ẹ̀ mo fẹ́ rán wa létí wípé àdúrà ọjọ́ sátidé yẹn yóò gbóná dandan. Ẹ má ṣaláì wá o, látago 9 sí aago 12, aago 9 òwúrọ̀ títí di aago 12 ọ̀sán. Ó ní àdúrà wákàtí 3 ni. Ó lè wà nínú ilé kó gbàdúrà wákàtí 3 o, àfi kó wà ń bí àdúrà. Ẹlòmíì ọmọ ẹ̀sìpẹ̀ bá wọn ò ní sùn ẹ̀ lórí Facebook o, kálukú ó bá ọ̀rọ̀ tiẹ̀ wá ni. Gbogbo ìjọ ló sì wà fún, kì í ṣe pé bóyá ìjọ kan. It's an interdenominational prayer mountain. Ẹ jẹ́ àjọ pàdé ní number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099 77099. Lẹ́ẹ̀kan sí inú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, English or Yorùbá parish. Yorùbá ní gbogbo agbègbè ní gbogbo Eastern Texas ní Amẹ́ríkà yìí ó jẹ́ Yorùbá ìjọ Yorùbá pàtàkì, Yorùbá àkọ́kọ́ èyí tí ìlú mọ̀. Omi ti lè wà káwá tó ní, ṣùgbọ́n Ọlọ́run fi àṣẹ kan, ó fi májẹ̀mú kan, ó fi ti eléyìí lẹ́yìn. Ẹ jẹ́ àjọ pàdé ní ọjọ́ sátidé tí ń bọ̀ yìí ní The Redeemed Christian Church of God, Fountain of Power, ní orísun agbára, number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ẹ láǹfààní àti pè mí lórí aago lórí +1 281 857 3658 +1 281 lẹ́ẹ̀kan sí +1 281 857 3658 +1 281 857 3658. Gba gbólóhùn àdúrà ìkan. Ta la lágbára tí ń sonígbọ̀wọ́ àlákàlà sáyé mi, sálọ́gbẹ́ ikú. Gbogbo èèyàn ìkà, agbára òkùnkùn, agbára kágbára tí ń sonígbọ̀wọ́ àlá ibi sáyé mi, Olúwa sálọ́gbẹ́ ikú lónìí. Àdúrà orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́, alágbára kágbára ayé yìí, gbogbo èèyàn ibi, ìkà ènìyàn tí ń sonígbọ̀wọ́ àlá ibi sínú ayé mi, ẹ̀mọ́ sálọ́gbẹ́ ikú. Ayérayé sálọ́gbẹ́ ikú, ẹ̀mí mímọ́ sálọ́gbẹ́ ikú. Gbọ́ Jésù Olúwa wa, orúkọ Jésù, orúkọ Jésù. Ipa tójú pa agbára tójú gbogbo agbára lọ. Àyàn ológo torí pé fún aláǹfààní láti gbàdúrà yìí lónìí. A dúpẹ́ fún àwọn àṣírí láti fi hàn wá nípa àlá. Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ọpẹ́ wa. Ìwọ tó ń gbóhùn mi yìí, gbogbo àlá ibi tó ti lásẹ̀yìn tí ń yọ ayé rẹ lẹ́nu, mo pa á láṣẹ àlá náà kó parẹ́ lónìí. Ogun tó ti forí kó látojú àlá, ogun náà kó fi ayé rẹ sílẹ̀. Aṣọ ìnira táyé ti gojú àlá gbé wọ̀, mo pa á láṣẹ kó ya sọnù. Aṣọ ògo tá a ti tójú àlá gbà lọ́mọ ọlára, Olúwa ẹ̀mí mọ́ gbà á padà fún ọ lónìí. Lórúkọ Jésù, ó yá gbà á padà lónìí. Gbogbo irinṣẹ́ ikú èyí tí ayé ti tójú oorun fi sínú omi ara rẹ, gbogbo ọfà ikú èyí tó ti tójú oorun gbà, lórúkọ Jésù, bí mo ṣe wọnú agbára Ọlọ́run lọ tí mo tẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù, mo pa á láṣẹ irinṣẹ́ náà kó jáde lọ ṣègbé sínú aṣálẹ̀, kó lọ ṣègbé sínú ọ̀run àpáàdì. Ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìdáǹdè, ó yá gba ìdáǹdè
lórúkọ Jésù ẹ̀ mọ́kọ́ farahàn ní àṣálẹ̀ kó orí tí ẹ ṣe kọ́ra àánú gbà martin dali azama kitadu da zakaba mekundi latsatali akandoria wayarondaka mituli naza makadi makudika mirasala itin kadi amakazandaka ìkórìkà kan tó dé tí ayé sá ọlọ́gbẹ́ látọjú oorun ojú ọgbẹ́ náà kó gba ìwòsàn ní àṣálẹ̀ yìí ojú ọgbẹ́ náà kó gba ìtúsílẹ̀ ní àṣálẹ̀ yìí ìdè kẹ́sẹ̀kẹ́sẹ̀ tá a tọjú oorun dì ọ́ lórúkọ Jésù kó já sọnù lórúkọ Jésù kó já sọnù kọ́ra àánú gbà lẹ́yìn àdúrà ìkó orí tí ẹ ṣe I cover you with the blood of Jesus ẹ̀jẹ̀ Jésù kó yà ọ́ sí mímọ́ agbára Ọlọ́run kó mọ odi iná yí ọ ká kọ́ra àánú gbà kó ṣe rere bẹ́ẹ̀ ni kó rí ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ẹjá sórí ọ̀fẹ́ àṣepọ̀ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó mọ́ bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé àmín. Ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo àwa ó sì máa gbélé Olúwa láéláé àmín. Ó wá sọ sí ara ẹ wípé ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbélé Olúwa láéláé àmín. Ó dàárọ̀ o níbòmí ẹ káàárọ̀ ni o ìpàdé wa bí oyin yóò dára fún wa kó ló wá tún fún wa ní àǹfààní nínú àkókò yìí ní ọ̀la a tún gba àdúrà yìí lórí kókó àdúrà mi Olúwa fẹ́ já ọ gbà má ti pàdánù ẹ̀ ìgbàkigbà tá a bá ti wọ orí ètò yìí wọn náà darapọ̀ mọ́ wa o ní láti gbéra ẹgbóná nínú àdúrà àkókò tí a wà yìí kì í ṣe àkókò tá a gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì rárá onígbàgbọ́ gbọ́gbọ́ ogun tó ń dìde sí onígbàgbọ́ báyìí wò ó bí alágbára ti ń ṣubú bí àwọn ohun ìjà sì ti ń ṣègbé á dára fún ẹ o wàá rí tí ẹ ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá sórí ètò láṣálẹ̀ yóò dára fún yín o ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣeun tẹ́ ẹ ní sùúrù tí a jọ gbàdúrà náà títí tó fi parí ìpàdé wa bí oyin ní ìjọba ọ̀run èmi àti yín a ò ní wá wa tì lórúkọ Jésù adé ògo yẹn àjọ máa gbà ni lórúkọ Jésù Kristi Olúwa wa àmín.